Èyí ni ètò Iri Owuro níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 1 títí dé 14. Ó kà báyìí: àwọn Farisí sì gbọ́ pé Jesu ní, ó sì ń ṣe ìtẹ̀bọmi fún àwọn ọmọ ẹ̀yìn púpọ̀ ju Jòhánù lọ, bí ó tilẹ̀ jẹ́ pé Jesu tìkára rẹ̀ kò ṣe ìtẹ̀bọmi, bí kò ṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó fi Jùdíà sílẹ̀, ó sì tún lọ sí Gálílì. Òun sì ní láti kọjá láàrin Samaria. Nígbà náà ni ó dé ìlú Samaria kan tí à ń pè ní Síkárì, tí ó súnmọ́ etí ilẹ̀ oko tí Jákọ́bù ti fi fún Jósẹ́fù ọmọ rẹ̀. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí pé ó rẹ Jesu nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí 6 ọjọ́. Obìnrin kan ará Samaria sì wá láti fa omi. Jesu wí fún un pé, ṣé ìwọ yóò fún mi ní omi mu? Nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú láti lọ ra oúnjẹ. Obìnrin ará Samaria náà sọ fún un pé, Júù ni ìwọ, obìnrin ará Samaria ni èmi. Èé ti rí tí ìwọ ń béèrè ohun mímu lọ́wọ́ mi? Nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria ṣe pọ̀. Jesu dáhùn, ó sì wí fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run, àti ẹni tí ó wí fún ọ pé, fún mi ní omi mu, ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀, òun ìbá ti fi omi ìyè fún ọ. Obìnrin náà wí fún un pé, alàgbà, ìwọ kò ní igbá ìfami tí ìwọ ó fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà jìn. Níbo ni ìwọ ó ti rí omi ìyè náà? Ìwọ pọ̀ ju Jákọ́bù bàbá wa lọ bí, ẹni tí ó fún wa ní kànga náà, tí òun tìkára rẹ̀ sì mu nínú rẹ̀, àti àwọn ọmọ rẹ̀, àti àwọn ẹran ọ̀sìn rẹ̀. Jesu dáhùn, ó sì wí fún un pé, ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òǹgbẹ yóò sì tún gbẹ. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí ìyè àìnípẹ̀kun. Orí ọ̀rọ̀. Gbogbo ènìyàn ni Jesu wà fún. Jesu Olúwa mọ ìgbà àti àkókò tí ó yẹ kí òun wá tàbí kúrò ní ibì kan. Kí ni ó mú kí ó kúrò ní Jùdíà lọ sí Gálílì? Ẹsẹ̀ 1 sí 3. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn Júù, ẹ̀yà Jesu, kì í bá àwọn Samaria ní àṣepọ̀, síbẹ̀ Jesu gba ìlú wọn kọjá kí ó lè ṣe iṣẹ́ ìránṣẹ́ láàrin wọn. Ìdí rẹ̀ ni pé gbogbo ènìyàn ni Jesu wà fún, kì í ṣe fún àwọn ẹ̀yà tàbí ẹlẹ́sìn kan. Ẹsẹ̀ 9. Ọ̀tẹ̀ láàrin ilé sí ilé, ìlú sí ìlú kò yẹ ọmọ Ọlọ́run. Ṣe àkíyèsí bí Jesu Olúwa ti bẹ̀rẹ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú obìnrin yìí ní ẹsẹ̀ 6 sí 7. A nílò irú ọgbọ́n àtọ̀runwá yìí bíi ti Jesu láti kéde ìyìn rere. Ẹsẹ̀ 10. Ọlọ́run lè lo àwa náà láti lo àwọn ìṣẹ̀lẹ̀ àyíká wa bíi ọrọ̀ ajé, ètò òṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti gbé ìyìn rere kalẹ̀. Àdúrà. Olúwa, kún mi fún ọgbọ́n láti ṣàfihàn pé gbogbo ènìyàn ni Jesu wà fún.